nìdí tí ìlú Abẹ́òkúta wọ́n fi ní ọba márùn-ún tàbí ju márùn-ún gan lọ gẹ́gẹ́ bí ìlú kan mẹ́bí ọba ńlá kan ó tiẹ̀ wá pọ̀ jù kò jẹ́ ó ju méjì lọ àwọn ọba ńláńlá nílùú Abẹ́òkúta wọ́n wá jẹ́ márùn-ún kí ni ìtàn tó bí ọlọ́ba márùn-ún yìí tí wọ́n sì fi bẹ́ẹ̀ jìnnà síra wọn. Kì í ṣe pé Abẹ́òkúta lọ́ba márùn-ún. Ìlú ìjọba tá ń pè ní kingdom ńláńlá márùn-ún ló kàn ń parapọ̀ jábẹ́òkúta. Kì í ṣe pé tá a bá sọ pé ìlú Abẹ́òkúta kingdom ńláńlá márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tí ò ṣe yọ sọnù kúrò ní ìtàn Yorùbá láéláéláé ni wọ́n parapọ̀ ló ń gbé lábẹ́òkúta. Tẹ́lẹ̀ rí Abẹ́òkúta kọ́ náà ń gbé. Ìjọba ọ̀tọ̀ọ̀tọ̀ dẹ̀ ni wọ́n. Bó ló ṣe jẹ́? Màá má pẹ̀rẹ̀ wá a ṣàlàyé dáadáa. Láyé àtijọ́ bí èèyàn bá ń lọ sí Èkó láti Ìbàdàn tí a bá dé ibì kan tí wọ́n ń pè ní Oríta Ajébọ̀, èèyàn á ti kọjá ibi tí wọ́n ń pè ní Ògúnmákin, èèyàn máa lọ sí Òdè tàbí Ògèrè Rẹ́mọ. Ògèrè ẹlòmíràn sọ wípé tóge tààrin tá a bá ń lọ Èkó. Ibẹ̀ yẹn gangan tá a bá yà síbi tí wọ́n ń pè lájébọ̀, tá a bá rìn wọnú dáadáa lápá òsì agbègbè Aké la wà yìí. Ìyẹn ibi tí wọ́n ń pè ní Orílẹ̀ Aké. Orílẹ̀ Aké. Ibi táláké ń gbé láyé àtijọ́ nìyẹn. Gbogbo àgbègbè tó wá yíká pẹ̀lú ibi tá à ń pè ní Ìgbèyìn ni wọ́n ń pè ní Ilẹ̀ Aké. Bí èèyàn bá débi tó ń pè ní Ògèrè, tá a wá yà sínú ìgboro Ògèrè tàbí ká yà síbi tó ń pè ní Ìṣàrà, láti Ìṣàrà tá a wá gba ẹ̀yìnkùlé wọlé, tẹ́ bá ti rìn wọlé díẹ̀ ká tó dé Orílẹ̀ Ìgbórè lọ́wọ́ ẹ̀yìn ẹ máa kan ibi tó ń pè lórílẹ̀ Òkò, ibi tí ìjọba Òkè Ọ̀nà tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn. Òkò yẹn náà ní kápítà, ibẹ̀ náà ni Olókò tàbí Ọ̀ṣilẹ̀ ń gbé, kì í ṣe lábẹ́òkúta. Ṣé ó di méjì? Ó di méjì. Mo ti sọ ibi táláké ń gbé tẹ́lẹ̀, mo ti sọ ibi tí Ọ̀ṣilẹ̀ ń gbé tẹ́lẹ̀, wọn ò súnmọ́ra wọn, ẹ ń rìn dáadáa kẹ́ tó débi tán wà. Tẹ́lẹ̀ rí bí èèyàn bá fẹ́ rí ẹni tó ń pè ní Olówu, yóò kọjá odò Àṣejìrẹ́ bí èèyàn bá ń lọ ọ̀nà Ìkirè. A yà sí ibi tó ń pè ní Ìkòyí wọnú Àpòmù, a ṣẹ̀ wá kọjá sí inú lọ́hùn síbi tó ń pè lórílẹ̀ Òwu. Ibi tó Olówu ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn, kì í ṣe Abẹ́òkúta. Bí èèyàn bá wá gbẹ láti Ìbàdàn tó ń lọ sí Èrúwà, tó bá ti kúrò ní Ẹlẹ́yẹlé, Ológun Ẹrú tó pa kọ́nà méjì jẹ, á jáde sí Ìdó. Ìdó nìyẹn ibi tí Àgùrà ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn, kì í ṣe Abẹ́òkúta. Bí èèyàn bá dé Abẹ́òkúta tó wá kọjá odò Ògùn débi tó ń pè ní Láfẹnwá, á débi tó ń pè ní Arò lérí Àtọ̀ṣùn, á gba Òkè Àtà, èèyàn wá kọjá sókè bí ẹni pé èèyàn ń lọ sí ọ̀nà Ìléwó. Tẹ́ bá ti yà lọ́wọ́ ọ̀tún wọlé bẹ́yẹn, Ìbàrà nìyẹn, ibi tí Olúbàrà ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í ṣe lábẹ́òkúta. Torí pé ìjọba àtọ̀tọ̀ lọ́nà márùn-ún tí èèyàn bá ní kóun fẹsẹ̀ rìn nígbà míì, èèyàn rìn ijọ́ mẹ́ta kó tó dé ibi tí ẹlòmíì wà. Àmọ́ nígbà tó di ọdún 1827. 1927. 1827. Yeah. The last ọba tó jẹ ní Aké láti Ìlà Lárùn ó wàjà. Láti ọdún 1825 ni àwọn Ifẹ̀ àti àwọn tí wọ́n jọ jagun ti fi ogun tú ìlú Òwu. Ìlú Òwu tó wà lọ́nà after Ìkòyí. Bẹ́ẹ̀ ni wọ́n fogun tú. Gbà tán wá ṣe bẹ́ẹ̀, àwọn ará Òwu yẹn wọ́n sún wábi tán pè ní Ògbèrè. Ògbèrè nìyẹn nìbàdàn bí lónìí. Ibi tí wọ́n sún wá ń gbà yẹn ni.
wọ́n ń gbé bẹ̀. Ọba tó wá wà ní ìgbà ogun yẹn nígbà tí wọ́n ń jà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ Ẹ̀gbá wọn ò dá sí. Ìgbà tí wọ́n wá jà tán àwọn tí wọ́n wá jẹ́ jagunjagun Ifẹ̀ àtàwọn sọmọǹgbé wọn wọ́n wá sọ pé àwọn Ẹ̀gbá ò dá sí tọ̀tún tòsì. A jẹ́ wípé Òwu náà fara mọ́ yìí. Wọ́n wá láwọn adẹ́sẹ̀ríà fún wọn. Wọ́n wá pínra wọn sí méjì. Apá kan lábẹ́ ẹni tó ń pè ní Lábọ̀sìndé ìyẹn Lábọ̀ nìbàdàn bí. Apá kejì lábẹ́ Máyè Ògúnadé. Àwọn méjèèjì wá pín, àwọn kan wọgbó Ìparà wọ́n dúró, àwọn kan wọgbó Ẹ̀gbá wọ́n dúró. Wọ́n wá ń fi ogun ja àwọn ìlú Ẹ̀gbá yẹn níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan títí tó fi kan àwọn ìlú tó ń parapọ̀ jẹ́ Aké. Ìgbà tó wáyá Lábọ̀sìndé pẹ̀lú Máyè wọ́n parí gbọ́nmisí omi òtó ara wọn. Wọ́n wá sún wá síbi tẹ́ ń pè ní Ìbàdàn lónìí. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun ja àwọn ìlú tó jẹ́ ti Gbàgùrá táwọn wà ní apá ọ̀tún wọn. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní kóra wọn jọ pọ̀. Olú fi jẹ́ kí wọ́n kọ́ tẹ ibi tẹ́ ń pè ní Ayẹ́yẹ́ nìbàdàn. Ibi tó ń pè láyẹ́yẹ́ àwọn Gbàgùrá ibi tó ń kọ́ kóra jọ sínú yìí. Ìgbà tí wọ́n sùn kúrò ńbẹ̀ ni wọ́n sùn síbi tó ń pè lódò ọ̀nà. Àtòdò ọ̀nà ni wọ́n ti sún lọ sábẹ́òkúta lọ́dún 1830. Ṣùgbọ́n lọ́dún 1827 ni àwọn tó jẹ́ Aké àti àwọn ọmọ ìyá márààrún wọn ni àwọn ti kọ́kọ́ lọ síbi tí wọ́n ń pè ní Abẹ́òkúta nítòsí ibi tí Òkè Olúmọ wà. Àmọ́ ìlú tó ń pè ní Ìtòkò tó jẹ́ kan lára àwọn ti ṣáájú wà ńbẹ̀. Òun ti wọlé ó ti sọ pé lẹ́ẹ̀dá àwọn wá padà wá bá wọn. Wọ́n wá jọ ń gbé lágbègbè ibi tó ń pè ní Òkè Olúmọ. Ẹ rí i pé ogun tó ń jà lọ́dún 1825 ló mú kí àwọn ará Aké sún sábẹ́òkúta. Ìgbà tí wọ́n sún tìlú tìjọba àtagbára wọn. Bó lè jẹ́ pé wọ́n fọ́nká ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní inú kíndọ̀mù wọn. Nígbà tí wọ́n dá Abẹ́òkúta ṣe ni wọ́n parapọ̀ náà wá dẹyọ kan. Torí wọ́n sá fún ogun. Wọn ò lè tún wá pín yẹ́lẹyẹ̀lẹ. Wọ́n sì parapọ̀. Wọ́n máa ń gbé bí ìlú kan. But ìlú kọ̀ọ̀kan mọ̀ pé lágbájá báyìí ni wá, tàmàdù báyìí ni wá. Bí àwọn Gbàgùrá náà ṣe sún nìyẹn. Bí àwọn Òkò náà ṣe sún nìyẹn. Òwu náà sún láti Ògbèrè lọ sábẹ́òkúta lọ́dún 1834. Ìgbà tó yá Olúbàrà náà sún látòdì kejì torí ogun Dàòmẹ̀. Òun náà sún wá sí gbòòrò lábẹ́òkúta. Bó lè jẹ́ pé orí ilẹ̀ tiẹ̀ ó fẹ́rẹ̀ kan ojú odò níbi tó ń pè lábẹ́òkúta. Tí ọba wa wò wá rí wípé ìjọba márààrún yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n wà. Ogun ló sún gbogbo wọn papọ̀ síbi tó ń pè lábẹ́òkúta. Ṣùgbọ́n bó ṣe wà lábẹ́òkúta yẹn ó kálukú dúró lórí ọwọ́ ẹ̀ ni eléyìí ò ń ṣọmọ abẹ́ eléyìí eléyìí ò ń ṣọmọ abẹ́ eléyìí. Ṣùgbọ́n nítorí wípé Aláké jẹ́ ẹni tó ṣe pàtàkì láyé àtijọ́ nígbà tí wọ́n máa padà wá bẹ̀rẹ̀ sí jọba lọ́dún 1854 Aláké náà kọ́kọ́ jẹ. Ìgbà yẹn òyìnbó fẹ́ máa ṣe tó ń pè ní indirect rule pẹ̀lú ilẹ̀ Yorùbá. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe indirect rule yẹn díẹ̀díẹ̀ pẹ̀lú àwọn ọba míì káàkiri ilẹ̀ Yorùbá. Bẹ̀tẹ̀ Ẹ̀gbá ò ṣeé ṣe. Ìdí tí wọ́n fi wá fi ìjọba Aké múlẹ̀ nìyẹn. Báláké ṣe bẹ̀rẹ̀ sí ní di aṣojú àwọn òyìnbó. Ìgbà tó sì dáṣojú àwọn òyìnbó àwọn ọba mẹ́rin tó kù wọ́n ti jaláké. Àwọn náà bẹ́ẹ̀ bá jaláké àwa náà padà jẹ ọba tiwa o. Ṣé mọ̀ pé torí pàjọ́ ń gbé pọ̀ láṣẹ dákẹ́ là ń wò pé káwọn ológun máa ṣáájú. Àwọn bàbá ti lè jẹ àwọn Aláké padà. Àgùrà náà ò jẹ́ o, Olówu náà ò jẹ́ o, Olókò náà ò jẹ́ o. Bí gbogbo wọn ṣe ó dà kò burú. Wọ́n sì jaláké wọ́n jẹ Olówu tẹ̀lé. Bí wọ́n ṣe jẹ àwọn ọba márààrún tí wọ́n jẹ́ olórí kíndọ̀mù wọn tẹ́lẹ̀ tó gúnlé papọ̀ wọ́n jẹ wọ́n padà láti máa bójú tó àwọn èèyàn wọn. So Aláké wá ń ṣojú gbogbo wọn pátá lọ́dọ̀ ìjọba òyìnbó. Wọ́n bá ti wá fẹ́ ṣe nǹkan wájọ wá ṣe pẹ̀lú Aláké. Aláké á jábọ̀ fún àwọn òyìnbó lókè. Bí Aláké ṣe di àgbà gbogbo wọn nìyẹn. Tẹ́lẹ̀ rí náà ó ti wà ní ìtàn pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan Aláké ti ṣe láti fi kó ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Ẹ̀gbá papọ̀.
tẹ́lẹ̀ rí ìyẹn ọ̀tọ̀ bóyá ìyẹn ló ràn wọ́n lọ́wọ́ ló fi jẹ́ pé ó rọrùn kí Aláké di olórí àmọ́ tẹ́lẹ̀ Aláké ti Aké olóko ti Òkò Àgùrà ti Gbàgùrà Olówu tòwu Olúbàrà ti Bàrà bí wọ́n ṣe jẹ́ nìyẹn amárààrún yẹn náà sì ni wọ́n jẹ́ ọba nílẹ̀ Ẹ̀gbá títí di bá ṣe ń sọ lónìí àmọ́ tẹ́lẹ̀ ìlú tó ń pè ní Ìdó tàbí Gbàgùrà òun nìkan ní ìlú 144 láyé àtijọ́ àwọn ìlú 144 yìí 72 ló wà lábẹ́ àkóso Onídó tá a tún pè ní Àgùrà dáradà 72 jàre wà lábẹ́ Onígù ìlú kan wà tá bá kọjá Bàkàtàrì nísìnyí tó ń pè ní Ìlúgùn capital lòun náà capital Ìlúgùn nìyẹn ibẹ̀ ni Onígùn ń gbé òun ló wá jẹ́ ọba tí ó gbé pẹ́líṣì kejì ká tó kan ni tó ń pè ní Alákùfò ìlú kan wà tó ń pè lákùfò náà nígbà náà nílẹ̀ Ìbàdàn nìyẹn wà gbogbo wọn Gbàgùrà ni wọn láyé àtijọ́ lára ètò sì kẹrin nílà wọn ni Olúbàdàn bẹ́ẹ̀ ni kan nínú ìlú Gbàgùrà nìbàdàn láyé àtijọ́ ìyẹn bá sọ̀rọ̀ Ìbàdàn tó wà lódì kejì Àwọ̀tán ìkan lára ìlú Gbàgùrà ni bẹ́ẹ̀ bá sì dàbẹ́kúta lónìí níbi tí gbogbo Gbàgùrà wà bẹ́ẹ̀ ṣe rí Podó tẹ́ rí Ọ̀jọ́ tẹ́ rí Ìkèrèkú tẹ́ rí Kìjà bẹ́ẹ̀ náà lẹ́rí Ìbàdàn dọ́là káàkú wà lórí ọwọ́ wọn wọ́n ṣe wà láyé àtijọ́ nínú igbó Gbàgùrà wọ́n fi sọ pé igbó Àgùrà àwọn ìlú tó wà nínú igbó Àgùrà ara ẹ̀ ní ìlú Ìbàdàn ara ẹ̀ ní ìlú Àkùfọ̀ ara ẹ̀ ní ìlú Podó ara ẹ̀ ní ìlú Mọ́kọ́lá oríṣiríṣi ìtàn lẹ́nìkan lè sọ àmọ́ ìlú ní Mọ́kọ́lá láyé àtijọ́ ìlú ní Oòrùn ìlú ní Ọ̀jọ́ ìlú ní Ìwó ìlú ní Ìkèrèkú Ìwéré Ìkèrèkú Ìdàn wo bí mo ṣe ń kà yẹn títí tẹ́fì lọ́wọ́ lọ gbọ́ àgbègbè tí Awẹ́ wà fẹ́ lọ kan gbogbo tó rí lè Ìjàyè wà gbogbo ẹ̀ lọ bẹ́ẹ̀ fẹ́ lọ kan ojú òde bá ń lọ ní ìrú wà gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn ìlú Gbàgùrà ni sọ àwọn wọn yẹn ni ẹni tó ń pè ní Àgùrà jẹ́ olórí wọn l'Abẹ́òkúta títí dòní lórí pé ìlú ńlá ni ilẹ̀ ńlá ni wọ́n ń kọ̀ǹtró tẹ́lẹ̀ rí kí ogun tó sún wọn papọ̀ sójú kan ibi tó ń pè l'Abẹ́òkúta ibi tọ́ba márùn-ún fi wà ní Abẹ́òkúta nìyẹn wọ́n ṣe wá wà l'Abẹ́òkúta kì í ṣègboro Abẹ́òkúta yẹn ní ìṣàkóso wọn ló pin sí báwọn ọba yẹn ṣe wà l'Abẹ́òkúta èyí tó ń ṣàkóso láti gboro Abẹ́òkúta bẹ́ẹ̀ yẹn títí wá dé ẹ̀gbẹ́ Bàkàtàrì níbàdàn bí ó wà nú wọn ó kàn ń gbé láàrin Abẹ́òkúta wá wo ibi tí ó ti tó ń ṣàkóso láti ìgboro Ẹ̀gbá níbi tí pálàsì ẹ̀ wà láàrin Abẹ́òkúta èmi wà ń bẹ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣàkóso títí wá dé di Eléso tó bá kùn dé ẹ̀ka dọ́mí Àdìó níbàdàn bí bàbá sì ń sọ̀rọ̀ àwọn Aláké gbogbo àwọn Aké àtijọ́ gbogbo lẹ̀ gbẹ̀yìn bóyá lọ̀pọ̀ mọ̀ wípé gbogbo tí wọ́n ń pè ní Mòwe Ìbàfò gbogbo ẹ̀ abẹ́ Abẹ́òkúta ni ọba kan l'Abẹ́òkúta ló ń ṣàkóso gbogbo bẹ̀ àwọn ọba wà ń bẹ̀ o ṣùgbọ́n àwọn ọba yẹn ọ̀ndà ọba ìyẹn tó wà l'Abẹ́òkúta lọ́hùn nínú àwọn márùn yẹn ìkànnù wọn lólórí wọn bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tó ń pè ní Gbàgùrà gbogbo ibi tó wà pátá lọ́pọ̀ ibi tí mi fara kan ilẹ̀ tó ń pè nílẹ̀ Ìgbọ̀rà nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn ilẹ̀ mi fara kan báyìí tó jẹ́ wípé ọba tó wà ń gbòòrò Abẹ́òkúta ló ń kọ̀ǹtró dé gbogbo ẹ̀ tó kì í jẹ́ pé torí pé wọ́n ń gbé láàrin Abẹ́òkúta tí wọ́n wá jẹ́ ọba àdúgbò kékeré Abẹ́òkúta bẹ́ẹ̀ wọ́n kàn jẹ́ pé gbogbo wọn parapọ̀ wọ́n fi Abẹ́òkúta ṣe kápítà bàbá wa dé inú gbòòrò Abẹ́òkúta ẹ̀ ṣẹ̀ máa wá lọ sí kápítà Gbàgùrà Ìdó bó ṣe jẹ́ Ìdó nìbàdàn ń jọ sí bẹ́ẹ̀ náà ló sì ń jẹ́ Ìdó l'Abẹ́òkúta ibẹ̀ náà lọ́ba ń gbé a ṣẹ̀ máa wá lọ sí Aké bó ṣe ń jẹ́ Aké ń jọ sí bẹ́ẹ̀ náà ló ń jẹ́ Aké ibẹ̀ l'Aláké ń gbé Òkò bó ṣe ń jẹ́ Òkò níjọ sí bẹ́ẹ̀ náà ló sì ń jẹ́ Òkò ibẹ̀ lólókò ń gbé tó ń pè l'Ọ́ṣilẹ̀ Ìbàrà Òṣìlẹ̀ Òkè Ọ̀nà dẹni Olówu bí ẹ ṣe rí gbogbo wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni ẹ ó káàkó sí mọ́ tẹ́rítì rẹ̀ kò sí gbọ́n mi sí bọ́ọ̀rọ̀ ẹgbà ṣe jẹ́ ni.